yín ṣe dùn sí lẹ́nu. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ pé nǹkan tí a ṣe lẹ́nu èmi gan fúnra ara mi gẹ́gẹ́ bí ara àwọn tó ń ṣe agbátẹrù ètò àmbọ̀ yìí mi ò rò pé a lè ní nǹkan tó ṣe lè lé àwọn èrò tí a ò sanwó fún àwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n mọ̀ wípé aṣáájú Bọ́lá Oyèbáméjì òun ní ẹni tí yóò yẹ tí ó lè gbé ẹgbẹ́ wa APC dé ilẹ̀ lérí ní 2026 wọ́n máa tún jáde gbogbo ìlú ẹ̀wọ̀ bíi tátìmọ̀ stadium láti rìn débi o kò sí àlàfo kankan àwọn èèyàn àtàràlù inú wọn ń dùn ó ṣe ìṣèdánilójú pé tí a bá dìbò ní 2026 aṣíwájú wọn ní Bọ́lá Oyèbáméjì ó máa wọlé tá a bá ṣe primary ní December 30 aṣíwájú wọn ní Bọ́lá Oyèbáméjì ó máa wọlé ìyẹn ò túmọ̀ sí pé àwọn tí wọ́n jọ ń dùn wọn ń ṣèyàn o àwọn náà èèyàn ni wọn o ṣùgbọ́n ẹni tí ó ní àsìkò yìí tí àwọn èèyàn dẹ̀ fi ẹ̀hónú wọn ìdùnnú wọn hàn sí òun ni Bọ́lá Oyèbáméjì tó bá dẹ̀ ti wọlé dandan ni kí àwọn tó kù gbogbo wọn ti bára wọn sọ̀rọ̀ èyí tó wà ńlẹ̀ yìí ìjà orogún ni tá a bá ti parí ẹ̀ tá a ti mú yàn dandan ni kí gbogbo wa sowọ́pọ̀ ká lé oníjó gómìnà kúrò ní Abèrè nítorí pé Abèrè yẹn ó yà ní Ọlọ́run ló ní kórìí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run wàá kúrò mẹ́ tó bá di 2027 ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ ìdánilójú ni pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí wọ́n ka Ọ̀ṣun mára ìpínlẹ̀ tí ó máa gbé wọn wọlé ní 2027 kí wọ́n má ro àhesọ àwọn èèyàn wọ́n á ní kò sí APC lọ́ṣun the party to beat lọ́ṣun lé ní APC wọ́n á ní àfi tí gómìnà Adeleke bá darapọ̀ mọ́ wa irọ́ o dídarapọ̀ mọ́ wa gan máa fa wàhálà torí pé wọ́n ti balẹ̀ jẹ́ ṣé ya àwọn èèyàn tó kú nígbà tá a dìbò ní 2022 la fẹ́ sọ sáwọn tíjà tí wọ́n lé lọ tí wọ́n gba tíjà kankan lè ní ìlànà sọ 2000 health workers tí wọ́n lé lọ sí ìlànà sọ sí àwọn owó tó wà ní ẹ̀yìn láti jẹ àwọn owó yẹn ní àti ayé ọ̀gá wa Arẹ́gbẹ́ṣọlá sálárì àrí àsìnáǹkù ọ̀nà Adeleke ní tóun bá ti déjọba láàrin oṣù mẹ́fà wọn máa sọ àrówó gbà títí bá ṣe sọ̀rọ̀ yìí àwọn contributed pensioners wọn lówó gbà àwọn tó ń sọ sálárì yìí náà wọn sọ tán wọn wá sọ fún contributed pensioners pé àwọn òkè ń tẹwó táwọn wọn ní owó local government ṣé owó local government ní gbogbo owó lẹ́yìn yẹn nítorí pé gómìnà Adeleke ti rí pé ilé títúká òpó tó gbé ẹgbẹ́ PDP ó ti wó ara àwọn òpó wọn ni fádà tí wọ́n wá láti ilẹ̀ Ìjẹ̀ṣà tí wọ́n jẹ́ sẹ́nitọ̀ ara àwọn òpó wọn ni Ajílẹ̀ṣẹ́rú tó wà ní House of Rep tó wá láti Ifẹ̀ ara òpó wọn ni Olúwọlé Ọ̀kẹ́ Honorable tó wá láti tó wà ní House of Rep ara àwọn òpó wọn ni Káyọ̀dé Odòyè láti Ifẹ̀ bàbá ńlá òpó wọn tó gbé wọn dúró òun ni bàbá Ṣáìbù Ìlú tó wá láti Ọ̀tún bàbá Yẹmí ara àwọn èèyàn tó wò wọn lára nìyẹn Ògún bíi ara àwọn èèyàn wọn ni wọ́n pọ̀ bẹ́yẹn tá a lè máa darúgbó wọ́n kúrò nínú ilé wa dahoro ẹ̀ wá ń sunkún kápẹ́ ẹ̀ bẹ́ kúrò nínú ilé yẹn máa wọlé gbogbo yín lórí náà sọmọdé ní ìdásí ẹ̀ wá fẹ́ sákúrò ọ̀hún ẹ̀ ní sákúrò ẹ̀ dúró ní tẹ̀wá ẹ̀ dẹ̀ yé parọ́ táwọn èèyàn kẹ́ máa ní ẹ̀fẹ́ wá ẹ̀ máa pa irọ́ yẹn lọ́sùn ẹ̀ gba Àbújá lọ ẹnìkan jọ ẹ̀fẹ́ wá ẹ̀ ń parọ́ pé tí ẹ bá wá lẹ́ fi lè dìbò fún president irọ́ nípa o nígbà tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n fẹ́ dìbò fún president ní 2023 wọ́n wà nínú ẹgbẹ́ PDP wọ́n dẹ̀ dìbò fún ẹgbẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sẹ́yìn náà bá dára yìí lójú ẹ dúró nínú ẹgbẹ́ yìí tá a bá ti nà yìí tán tẹ́ ti kúrò lábẹ́rẹ́ ẹ padà wá bá wa kájọ pawọ́pọ̀ kájọ lù wá síwájú torí Yorùbá lẹ́yìn náà ṣé kẹ́kẹ́